Everybody tí ó wá sílé ní èní déètì tí ó lápẹẹrẹ mà ní 06/06/2024 ọjọ́ kẹfà oṣù kẹfà 2024 ọjọ́ tó lápẹẹrẹ ni because à ń fi nǹkan tó máa ní àpẹẹrẹ à ń fi lélẹ̀. Ọlọ́run la máa ń kọ́ dúpẹ́ fún alihamdulilayi 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 rabbil alamin láti fún wa ní ọjọ́ òní rí láti fún wa nírú déètì yìí torí bàtà ó wá tá a ṣe signing of an artist tá a ṣe tán tá a sọ pé òkè àṣẹrẹ́kọ̀dù ìtọ́ afẹ́ lọ́ọ̀ṣì ẹ̀rọ déètì tá a gbọ́ mú ẹ̀ ààrùn ọ̀gá tá a píkì àti kọ́ píkì déètì kan a tún píkì mí ó tó lè bá a tó ṣe píkì lé tọ́lọ́ndẹ̀ ní àwọn fàṣẹ sí so ọlọ́run tó bá a fàṣẹ sí déètì náà ló tún ṣọ́ wa pé ká tún rí èmi ní ayọ̀ àti àlàáfíà tí artist ta sign kò ṣàárẹ̀ kò lásìdẹ̀ntì wàhálà ò bá nǹkan kan ṣe tẹ̀bítẹ̀bí ó débi láyà àlàáfíà lélẹ̀ láti fojú ẹ̀wọ̀n sàráyé àwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìta tó fẹ́ ṣe léde wọn tó jẹ́ kí àwọn èèyàn wọn tó jẹ́ kí wọ́n mọ̀ sí i àdópẹ́pẹ́ kankan ṣe sí iye WASPA record náà tí ọjọ́ ìní ìbá pé tírú èdè dáadáa àwọn àṣẹ lọ́ńṣì àìrọ̀ sí iye WASPA record ọ̀tá wọn wà lọ́sítútù wọn lè wá kò ní dùn táwọn kan máa kọ́ wọ́n tẹ̀sí gbọ́ gan kó tó dé ní wọn ní wá táwọn kan tó máa ti gbọ́ bí wọn kọ́ máa ń ṣẹlẹ̀ sọ́ọ́ táyọ̀ kó tó di èmi wọn ní wá adúpẹ́ pé àwọn ìlàbùrú ilé òṣèlè dáadáa làwa náà wà àtọ̀nà ìgbé alihamdulilayi ọpẹ́ ọlọ́run ni ọ torí ọlọ́run mu ọ̀dọ̀ ọlọ́run mo ṣe wà ọpẹ́ ni wọ́n lọ́run pé bàbá ọmọ gangan nǹkan kan ò ṣe wọ́n torí tẹ bá ti wọ everybody tó wà ní pàtì tó bá ní kàn mú bàbá ọmọ jáde ẹ lè ṣe mistake tó bá ní òkè ọmọ tí wọ́n ń kó jáde lẹ́nu o Saheed Arógun o nínú wa ọ̀tá wà ní pàtì yìí o ẹ mú bàbá ẹ jáde o tẹ bá bẹ̀rẹ̀ láti kọ́nà yẹn tẹ lọ báyìí ẹ lè ṣe mistake èèyàn yẹn tó rò nìkan ló wà gbádá mi. ẹ bá pàtó ọmọ kó sí ẹ lè ṣe mistake tí wọ́n bá ní kéèyàn lọ́wọ́ àbọ̀ ọmọ wa tẹ bá wọ ẹgbẹ́ àbí òní dáàbò ọmọ mọ̀ pé èèyàn tó ń lu ọ̀pá mẹ́wàá láti ránṣọ àmọ́ kó gbọ̀ngàn fi kú pé èmi ní bàbá ọmọ àdúgbò pé kó sí nínú ọwọ́ dáadáa ẹkú ìnáwó ẹkú àdúrótì kọ̀sùkò yìí sí láti máa promote olórin tí ó bá ti wà ní ojú ayé gbogbo bàbá òótọ́ mo sọ fún yín o tó lórí ọba tí rí ni worldwide kò yí sí láti máa promote ẹ o láti máa kówó lẹ̀ ó ní ìdí nǹkan báyìí ẹ máa kówó fún ó ní ìdí nǹkan báyìí ẹ máa kówó fún igbá ẹ kówó fún àwọn owó fẹ́ràn ẹ kówó fún bí bàtẹ́yàn invest ní àkótí ẹ ṣe investment nìkan lọ́ọ̀fù tó wà níbẹ̀ bóyá ẹ̀kọ́ láìpẹ́ naturally ẹ̀kọ́ ó pé tó bá padà dèèyàn náà ọlọ́run aṣáájú ẹ̀ máa jẹlẹ̀ torí bàtà ọ̀rọ̀ signing kìíní máa ṣẹlẹ̀ ẹ̀yin náà lè dálẹ̀ yàrá jù dírẹ́tẹ̀ sáìnì ọmọ yìí tó fẹ́rẹ̀ fún yàn ló máa ń gbèrò orúkọ báyìí pẹ̀lú yàn kẹ́sẹ́ náwó lẹ́nu advice ọlọ́run ṣàánú ẹ̀yàn ọlọ́run abáyín tó lé àtọ̀nà yín àtọ̀nà àná gbogbo àwọn tó dẹ̀ bínú ọkọ̀ ní pé orúkọ kó sílé kan dìde ọkọ̀ bẹ̀ bẹ̀rẹ̀ wàhálà wọ́n wé ọtí ọ̀tà lẹ́nu jẹ́ mẹ́ta ọlọ́run abá pa wọn lẹ́nu mọ́
orúkọ yẹn ọ̀dẹ̀ tó ṣe kí ni ìní wálẹ̀ ìyẹn náà ara máa kan wọ́n ni sọ wọ́n máa lè gbé kúrò níbi tó pè sí wọ́n á tún lọ bá wọn lómi wọ́n á tún débẹ̀ wọ́n á tún bá yín bẹ̀ wọ́n bá ti ń débẹ̀ wọ́n máa bọ́ lọ́hùn bẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀lì tó bá ti ń bá ọlọ́run ẹ̀yin náà náà bá ìgbọ́gbọ́n ní ṣe tẹ̀bítẹ̀bí taratara kó sílé oníyàwó mẹ́ta títí ẹ̀ ò ní ta agbára ọlọ́run yóò máa dá fún yín àti ọ̀gá wa ṣe rí àná yìí ẹ ṣọ́ ẹ má ṣọ̀tẹ̀ o ẹ má parọ́ o ṣe rí àná yìí tó bá ti ń bí kẹ́ máa dáhùn ohun tuntun ni o tó bá ti ń bí ṣe rí àná yìí ẹ dáhùn ló pé rí àlà wa aláṣẹ ríà entertainment ọ̀gá wa olùgbààyè Abdul Fattah ká má pariwo ẹ̀tọ́ ọ̀gá wa Abdulwasi olùgbààyè kéèyàn tó máa jẹ́ olùgbààyè kéèyàn tó máa jẹ́ wá sí orúkọ tó lóyàn máa kọ́ fún ẹ lórúkọ tó yẹ ṣe tiẹ̀ ọ̀dọ́ ẹ̀ lómi lè máa jẹ́ wá sí orúkọ máa jẹ́ orúkọ tí yẹ sọ nìyẹn. ẹ̀sìnkẹ́ bọ̀dọ̀ ní orúkọ tó sọ àwọn àlàwà jẹ́ gbẹ́dẹ́ olúwa olùgbààyè ẹ̀kọ́ àdótì ẹ̀kọ́ ìnáwó ẹ̀kọ́ ìnára ẹ̀kọ́ ìná advice ẹ̀kọ́ àkókò kan ní dáadáa lè fi dúró ti Fuji òun ṣe sáyé nìkan lè dúró ti Fuji ọlọ́run dúró ti Fuji ni but Fuji tó wà lọ́rùn yìí abẹ́ tó ní ìrìkà ìyàwó oní Fuji lórí mo kára mi náà mọ̀ wẹ̀ náà wà bẹ́ẹ̀ 88 ok àwa méjì tí mo kú pé 90 pẹ̀lú ẹ̀ náà ẹ̀jẹ̀ oṣù yìí ẹ̀jẹ̀ orí ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ògbéró oríṣẹ́ tá à ń lò sí àlàyé lóko lẹ́sìn bí wọn àdìgbà kọ́bọ̀ ẹ̀ṣẹ̀ rẹ́kọ́ọ̀dù tá à ń lọ sí lẹ́yìn yìí àlàyé ló máa mákẹ́tì ẹ̀ marketed by Ria Entertainment. So kẹ́lẹ̀ mọ̀ pé ẹ bá fẹ́ ní rẹ́kọ́ọ̀dù rà wáṣípà náà ṣe fún bọ̀ Ria ni ó máa tà ọ̀dọ̀ Ria yẹ ti máa rí àpò Ria náà ti yọ ọ̀dọ̀ Ria yẹ ti máa rí yẹ ti máa àlàyé ẹ ti máa fún yín jẹ bẹ́ẹ̀ tí ó sún yín rí ẹ bá wọn rí tẹ bá ti yí o ẹ bì ẹ ti bẹ̀rẹ̀ bì tí wọ́n ti fún yín jẹ ti fún yín jẹ ti fún yín jẹ tẹ́ yó ẹ kọ́kọ́ bì tẹ̀ jẹ ẹ̀ tó fresh ẹ̀ bẹ̀rẹ̀ mi ẹ bá wọn rí ẹ kò lè sún yín là àwọn àti ní àwọn onígbà títí lànà wà àríkà kiri ni pé ẹ ṣe gan àti okú ẹ̀yin lẹ́tẹ̀ẹ́ nípa yìí látọ̀dọ̀ màmá wa ajá yìí ti dé òòṣà gángan ọlọ́run níjẹ́ kó jẹ́ ẹ̀yin lè máa ṣe olùgbàyẹ̀ léṣe torí gbogbo ijó tó yẹ kó olùgbàyẹ̀ wọn jó ọwọ́ àyẹ̀ tí ló wà ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ ṣe ìyàwó àti gbogbo ẹ̀yin tẹ̀jẹ́ alátẹ̀lé Ria ay ní o baba Stephen ní o ṣẹlẹ̀ kọ̀mpútà ní everybody ní o authority ní o thank you àti gbogbo àwa onífújì àwọn àbíláyé tọpẹ mẹtíkà everybody ní ìdárúkọ gbogbo wa tán ẹ ṣe ẹ̀yin àfáà mi thank you ọdúpẹ́ lọ́wọ́ yín o àfáà lílá fún àfáà ọ̀sẹ̀fín wáyé àfáà láńre àti ìyá arúgbó wàsánì òní Bọ́lá àríyá yèyé mẹ́sọ̀ ní gbogbo àgbàdo London ló ń gbé ìdí kan sí kejì kò lè débí ó fẹ́ wá torí mẹ́rin pèpò lòun náà daṣọ fún ló wà níbi torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà níbi torí Bọ́lá àríyá tó invite síbi tó daṣọ fún tẹ́ẹ̀rẹ̀ rí ẹ má bínú London ṣe fi déyàn lè fò wá sí Nàìjíríà ẹni àwọn ó tún wá jẹ́yàn tó lọ́mọ authority England lè má gbà kó travel torí àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ sì lọ school wọn ò tí ì sí lọ́lùdé ó lè lóun fẹ́ kó wọn fún máyídà authority láwọn ọgbà wọn láti dúró tí wọn ló bí wọn ojú ẹ̀ náà mọ̀
tó bá kọ́ wà lọ́lẹ̀ dé sí ni ló fẹ́ lọ fẹ́ ṣe kéré kọ̀ọ̀kan tálọ́ máa ń mú sùkúl máa ń dà lọ máa mú sùkúl lọ máa tọ́jú wọn fọ́jọ́ mélòó ló fẹ́ fi lọ àgbègbè àlàyé yẹn ló máa jókòó síwájú authority England láti ṣe so wọ́n wá lè máa gbà at the end of the day bóyá yẹn la ṣe rí Bọ́lá Àlíà Àjíkẹ́ níbi lónìí tó lóun náà ṣe dáadáa gbogbo ibi tó bá wà àtẹ̀bí àkàrà ẹ̀ Ọlọ́run á dúró tì yàn Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á pè lọ sókè gbogbo ètò ti ṣe fún Saheed ò ní regret o wàá jèrè bọ̀ ọbẹ̀ agbára náà.